ìjà ńlá rèé o, wàhálà ńlá mà ti dé báyìí. Ẹ̀yin èèyàn wa, ìjà mà ti bẹ́ sílẹ̀ o láàrin Mide Martins ọkọ rẹ̀ Hafiz Abiodun àti òṣèrébìnrin Wumi Toríọlá. Ẹ wá nǹkan fìdílé bí a ó ṣe máa sọ fún yín ohun tí ó fàjà láàrin àwọn èèyàn wọ̀nyí. Ṣùgbọ́n o, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ dákun ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ẹ̀yin èèyàn wa, ìjà mà ló dé o láàrin Mide Martins ọkọ rẹ̀ àti Wumi Toríọlá. Tí ẹ kò bá gbàgbé, ẹ mọ̀ wípé Mide Martins àti Wumi Toríọlá wọ́n jẹ́ òṣèrébìnrin tó ṣe wípé wọ́n máa ń ṣeré papọ̀ dáadáa ní gbogbo ìgbà yìí tí gbogbo àwọn èèyàn sì mọ̀ wọ́n dáadáa nítorí ipa tí wọ́n máa ń kó nínú eré Yorùbá. Ṣùgbọ́n ní báyìí o, ẹ̀yin èèyàn wa, nígbà tí bàbá wa Hafiz ọwọ́ tí wọ́n jáde lọ sí ibi interview kan èyí tí gbogbo wa mọ̀ sí podcast, níbẹ̀ mà ni wọ́n ti béèrè lọ́wọ́ Hafiz ọwọ́ wípé nínú Mide Martins àti Wumi Toríọlá, ta ni ìwà rẹ̀ jẹ́ ìkankan lójú ayé àti nínú fíìmù. Níbẹ̀ náà ni Hafiz ọwọ́ ti dáhùn wípé Wumi Toríọlá ó jẹ́ èèyàn kan tó jẹ́ wípé kò gba ìgbàkúgbà lójú ayé, pé kò kìí ṣe èèyàn kan tó jẹ́ ẹlẹ́ran rírọ̀ tàbí tí ó gba ìgbàkúgbà lọ́wọ́ àwọn èèyàn, wípé ṣùgbọ́n o, Mide Martins ó jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ohun tí ó ń ṣe nínú fíìmù ó yàtọ̀ sí ìwà rẹ̀ lójú ayé. Ó ní wípé Mide Martins kò kí ń so ní wàhálà èèyàn, kò kí ń so ní jọ̀gbọ̀n èèyàn, wípé èèyàn dáadáa ni ìwà rẹ̀ nínú fíìmù ó yàtọ̀ sí ìwà rẹ̀ lójú ayé. Ẹ̀yin èèyàn wa, ẹ mọ̀ wípé nígbà tí bàbá wa Hafiz ọwọ́ tí ó sọ̀rọ̀ nípa Wumi Toríọlá, kò sọ wípé èèyàn burúkú tàbí èèyàn tí ò dá ní Wumi Toríọlá. Ohun tí ó sọ ni wípé Wumi Toríọlá jẹ́ èèyàn kan tí kò gba ìgbàkúgbà lójú ayé o, rárá àti rárá. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí ló gba gbogbo ìgboro, ló gba gbogbo everywhere lórí social media báyìí o, nítorí wípé ọ̀rọ̀ náà ó fẹ́ jẹ́ ọ̀rọ̀ kò bá kùn gbé fún Wumi Toríọlá. Ẹ̀yin èèyàn wa, a ó tún máa mú wá fún yín o lórí ọ̀rọ̀ Mide Martins ọkọ rẹ̀ àti Wumi Toríọlá. Tó bá rí bákan náà, ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire, ó dàbọ̀.